Alhaji Wasiu Ayinde ẹ bá mi share program yìí kó dọ́dọ̀ Alhaji Wasiu Ayinde. Àlàyé kí ló ṣẹlẹ̀ bro? Ọ̀rọ̀ gbogbo òṣè lórí alábàáhùn yín kí ló ṣẹlẹ̀ náà? Ẹni tó bá ti mọ̀ pé o ò lè fẹ́ ọmọ ìyá mi má yọdọ̀. Ẹni tó bá ti mọ̀ pé kò wọ́ ọ̀tí ẹ má gbókú ẹ sí nídìí. Ẹni tó mọ̀ pé tó bá ti kú lóyún fún ẹ o ò lè ẹ fàgbà oyún ẹ kí ló bá sùn fún. Fídíò kan ló jáde mo rí arábìnrin kan àtọmọ kan tí wọ́n jókòó sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ọmọ náà wá sọ̀rọ̀ síta. Olórúkọ òun ni Aziza. Ó lóun ọmọ Wasiu Ayinde. Ọmọ náà wá ń béèrè fàánú. Ó ń béèrè fún ìrànlọ́wọ́. Ó ń béèrè fojú rẹ̀ ẹ̀yin ọmọ aráyé kẹsànú. Kò béèrè fún ìrànlọ́wọ́ bàbá ẹ̀ tó mọ̀ pé bàbá òun bí lọ ní àní. Ìrànlọ́wọ́ gbogbo ayé ló béèrè fún. Àmọ́ nǹkan ìbànújẹ́ ló jẹ́ fún mi nígbà tí mo rí Alhaji Wasiu Ayinde tán jáde. Tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n wá wà lórí stage. Wọ́n wá gbé máìkì sẹ́nu wọ́n wá ń kọrin tó bá lóyún kóyún tó bá lóyún kóyún tó bá lóyún kóyún àṣẹ kìíní kan wọ́n ṣàkórin rádà dábà kan. Gbà tí mo gbọ́ orin yẹn ó bà mí nínú jẹ́ jù. But gbólóhùn kan question kan ni mo fẹ́ bi gbogbo ẹ̀yin obìnrin. Kí ló dé tí ẹ̀yin obìnrin ò lójútì? Kí ló dé tí ẹ lójútì? Ọlọ́run tó dọ̀gbọ́n dàlù kìí àmọ́ bá tó bá ti ń tó bọ̀. Ọlọ́run nínú nǹkan tá a kó kúrò lẹ́ẹ̀ tí ò ní símọ́ òun ní tìjú. Àwa ẹ̀yin tẹ́ jẹ́ obìnrin ẹ wá ní tìjú mọ́. Láyé ìgbà kan tí obìnrin máa ń bàṣírí obìnrin ni. Láyé ìgbà kan obìnrin máa ń dúró tó obìnrin máa ń support obìnrin. Obìnrin máa ń jẹ́ ìkẹ́ àti ìdùnnú fúnra wọn ni. Àmọ́ láyé ìsìn yìí àwọn obìnrin ti ń fẹnu ẹ̀gàn, wọ́n ti ń bayé ara wọn jẹ́, wọ́n ti ń fi ara wọn ṣẹ̀sín. Tí obìnrin bá jáde tó wọṣọ gidi jáde, tí menstruation rẹ̀ bá wá lójijì tí ó mọ̀ tó stain láṣọ rẹ̀ tó ń gbọ́ mọ̀ pé gbogbo aṣọ wọn ti stain. Obìnrin á túrò níbi ara wọn, wọ́n á fi bàṣírí irú obìnrin bẹ́ẹ̀, wọ́n wá daṣọ yẹn bò báyìí, wọ́n á fi bàṣírí ẹ̀. Wọ́n wá mú wọ̀bì kan, wọ́n wá solution sí tó ń bẹ lára ẹ̀. Táwọn ọkùnrin ní kíká máa fobìnrin ṣe yẹ̀yẹ́ kí ọ̀rẹ́ ògẹ́. Àmọ́ tóbìnrin ni pé kó bàṣírí obìnrin ẹgbẹ́. Ẹ̀yin obìnrin ò bàṣírí ara yín mọ́, àgbà kò ti dé. Ẹ̀yin obìnrin ò ṣàánú ara yín mọ́, ẹ̀sìjú àánú wàrà ní ẹ̀ support ara yín mọ́. Ó ṣe mí láàánú fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ lo music yẹn. Ó bà mí nínú jẹ́ fún yín gan. Wàláhì láàzì nítorí tẹ́ bá lárò jinlẹ̀ ni. Ojú tí ayé máa fi ń wo táwọn kan máa fi ń wo ọ̀rọ̀ òun kọ́ lèmi Adéyẹmí Ọlọ́fà máa fi ń wo o. Because gbogbo ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ láyé èmi máa ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni. Gbogbo tó bá ṣẹlẹ̀ wá fi anfusikum afala tubsirun. Gbogbo tó bá ṣẹlẹ̀ ẹ kẹ́kọ̀ọ́ níbẹ̀ ni, ẹ lúmúlà káyè níbẹ̀ ni. Kì í ṣe kẹ́ máa ṣe rọ́bì kẹ́ máa jójó nínú iye ojú kọ́ ló kù. Ìwọ náà wá lọ bá wọn jó sí tó bá lóyún kóyún màá bá wà dáa tọ́ àbí ọmọ ìbọ̀lẹ̀ òun yẹn ò tiẹ̀ yé mi dáadáa gan. Nítorí mo ṣe gbọ́ inú mi bàjẹ́. Kódà kò jẹ́ kẹ́yìn obìnrin máa lórú ẹ̀. Àkọ́kọ́ Alhaji Wasiu Ayinde ẹ bá mi share program yìí kó dọ́dọ̀ Alhaji Wasiu Ayinde. Àlàyé kí ló ṣẹlẹ̀ bro? Ọ̀rọ̀ gbogbo òṣè lórí alábàáhùn yín kí ló ṣẹlẹ̀ náà? Bro ẹni tó bá ti mọ̀ pé o ò lè fẹ́ ọmọ ìyá mi má yọdọ̀. Ẹni tó bá ti mọ̀ pé kò wọ́ ọ̀tí ẹ má gbókú ẹ sí nídìí. Ẹni tó mọ̀ pé tó bá ti kú lóyún fún ẹ o ò lè ẹ fàgbà oyún ẹ kí ló bá sùn fún. Ẹni tó mọ̀ pé kò wọ́ ọ̀tí ẹ kí ló yọ jẹ fún. Ẹ lọ wojú ọmọ Aziza yẹn ó jọ Alhaji Wasiu Ayinde. Alhaji Wasiu Ayinde ò jáde kó dìbọ́ọ̀kì pé ọmọ yẹn mi ò bóbìnrin yẹn sùn rí. Mi ò rí obìnrin yẹn rí, mi ò bá pàdé rí. Ṣé ẹni téèyàn ò bá pàdé rí, ẹni téèyàn ò bá sùn rí, ṣó possible kó gbé ọmọ wá fèèyàn ṣá? Ṣó possible ṣá? Ẹni téèyàn bá sùn rí tó bá kọjá lára ẹ̀ rí ńjọ́ tó bá gbóyún wá ronú sí kó tó fèsì. Alhaji Wasiu Ayinde jáde kẹ́ wá dìbọ́ọ̀kì pé ẹ̀ bá dédìí yẹn sùn rí náà. Jáde pé ẹ bá sùn rí. Rí yẹn defend. Orí stage lẹ bọ́ sí lẹ́ńkọrin tẹ́ bá lóyún kóyún. But bro ẹjọ́ bro àgbàlagbà ní ó yẹ kẹ́ lò náà, ó yẹ kẹ́ lò. Nǹkan kan mo fẹ́ kẹ́ mọ̀ okun ọmọ kò tọ́ lọ́hún pa Ọlọ́run má dùn àwọn ọmọ wa pa o. Ọmọ tó máa ṣe ojú tó máa ṣẹ̀yìn wa lọ́jọ́ alẹ́ wa àti ìmọ̀ o. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń fóbìnrin lóyún yẹn tẹ́ ẹ̀ ní kí ẹ̀ tẹ́ máa fóbìnrin lóyún tẹ́ máa sọ pé ẹ̀ gbóyún yẹn ẹ̀sìn ọjọ́ alẹ́ lẹ̀ ń kọ lẹ́tà sí i. Níjọ́ tẹ́ fẹ́ bá wọn sùn ẹ dùn ẹnu ẹ ra aṣọ fún wọn, ẹ ra bàtà fún wọn, ẹ fún wọn lówó, ẹ dùn wọn. Níjọ́ tẹ́ fẹ́ tàn wọn bá sùn kí ló dé tẹ́ dúró wọn tán tẹ́ bá wọn sùn tán wá sọ fún yín pé àwọn lóyún tẹ́ wá sọ pé ẹ̀ gbóyún. Ẹ mọ̀ pé ẹ ti ń kọ lẹ́tà sí ìbànújẹ́ ọjọ́ alẹ́ ni, ẹ ti ń kọ lẹ́tà sófò ọjọ́ alẹ́, ẹ ti ń kọ lẹ́tà sẹ́kún ọjọ́ alẹ́. Ìyá rẹ̀ ó padà jẹ yín èpè kọ́. Ìyá rẹ̀ ó padà jẹ yín. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ máa ń fún obìnrin lóyún tẹ́ ẹ máa ń bá obìnrin sùn tóbìnrin á gbóyún wá fún yín, ẹ má dẹ̀ ká tan ara wa. Obìnrin ló mẹ́ni tó lọ́mọ. Tí ẹni mẹ́rin bá bá obìnrin sùn láàrin oṣù kan wàláhì ó mẹ́ni tó lọ́mọ.
ó mẹni tó nọmọ in tó jẹ́ tí mo expect kí wà Alhaji Wasiu Ayinde yẹn ṣe ni pé lábẹ́lẹ̀ ẹgbẹ́gbèsè ẹgbọ́mọ ìwà ẹ ṣe DNA test fún olówó ní ọlọ́lá ní ọlẹ́rọ̀ ní kò sí tẹ̀ ní ẹ ṣe DNA test fọmọ yẹn confirm bóyá ọmọ yín nàbọ́mọ yín kọ orí stage lẹ́pọ́ sí pé tó bá lóyún kóyún wà dáatọ́ wọ́n bí sí ni gbogbo àwọn ọkùnrin ẹ jẹ́ ká kún fún bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká kún fún payà Ọlọ́run ẹni tó ti mọ̀ pé ó lè fẹ́ sílé ẹni tó ti mọ̀ pé ó lè fi yan gan ẹni tó ti mọ̀ pé kò dùn rí kò dùn mú ẹ kì í ṣe ẹni tó lè rí mú ẹ lọ́sàn gan má bàa sùn lóru o má bàa sùn lóru gbogbo ẹkùnrin onídòkúdò Alhaji Wasiu Ayinde onídòkúdò ní bro onídòkúdò ní ọ̀rọ̀ ilé ìwé kó máa kọ́ gbogbo ẹ̀yin olórin lọ́gbọ́n tí ìbá ṣe bẹ́ẹ̀ ni because ẹ ṣáàbì bọ́ọ̀ pé ẹ̀dó lédi yẹn rí ibi kẹ́ ẹ máa dòdòkúdò ẹ̀dó yóò bá títí ẹ̀ tún lọ dún ọmọ yíbò mi ò mọ problem yín bro ọmọ tí wàá jáde ń jẹ́ pé ọmọ yóò ṣẹ̀ṣẹ̀ máa jáde èmi ó kọ́ mi là sí sáà ọmọ Alhaji Wasiu Ayinde ẹ̀yin ayé ìṣàánú òun ọmọ yẹn tí wàá jẹ́ ọmọ tó ń kọrin bàbá ọjọ́ alẹ́ yín lẹ fi ń ta kite ẹ̀sìn ọjọ́ alẹ́ yín òun lẹ fi ń lùlù kiri tẹ́ fi ń jó kiri lójú àgbo yẹn ẹ máa ṣẹ̀sìn ẹ̀ lọ́jọ́ alẹ́ ẹ̀yin ọkùnrin máa ń bìlífù pé nígbà tẹ́ ti lówó nígbà tẹ́ ti lọ́lá nígbà tẹ́ ti lọ́rọ̀ tẹ́ ti jẹ́yàn yẹn pé ẹ lè ṣẹ̀sìn ọjọ́ alẹ́ mọ́ ẹ ti máa ń bìlífù pé àmú lówó mu lọ́lá n ti máa jẹ́ lọ́jọ́ ọkú mi ó ti wà nílẹ̀ sí ẹ ti bìlífù bó ti tán náà nìyẹn ọ̀rọ̀ Ọlọ́run ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ò rí bẹ́ẹ̀ o lè lówó o lè lọ́lá o lè jẹ́yàn tó bá dọjọ́ alẹ́ o lè ṣàìsàn ẹbí lè sá fún ẹ ará lè sá fún ẹ fámìlì lè sá fún ẹ ọmọ ẹ ò ní fi ẹ́ lẹ̀ yes ọmọ ẹ kò ní fi ẹ́ sílẹ̀ especially obìnrin inú ọmọ tó yẹ ká tọ́jú jù láyé lóbìnrin wà ẹ gbọ́ mi dáadáa nínú ọmọ tó yẹ ká tọ́jú jù láyé olóbìnrin wà bí mo ṣe dàgbà tó yìí mi ò lè lọ kí bọ́ sí mi lẹ́sìn kan káṣọ lẹ́ẹ̀kan ní kí n máa fọ máa pa àwọn àbúrò mi obìnrin ni àbúrò mi obìnrin máa ń wá láti ilé ọkọ ẹ̀ wá faṣọ bàbá mi tó máa wá sílé wá faṣọ ẹ̀ tí mi ráyè bẹ́ẹ̀ ọmọbìnrin ló máa ń tọ́jú òbí lọ́jọ́ alẹ́ Alhaji Wasiu Ayinde àánú yín ṣe mí gbogbo bí tẹ́ ẹ kù sí ẹjẹ́ lọ tún ṣe ẹjẹ́ lọ wá solution sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ojú oníkẹ́ máa jó kiri lójú àgbúgbà àwọn onílù náà bá yín lùlù yẹn níjọ́ tẹ̀sí yín bá dé ẹ̀ ní rí wọn mọ́ níjọ́ tẹ̀sí bá dé ẹ̀sìn tẹ́ ṣe yẹn tó bá dé lọ́jọ́ alẹ́ ẹ̀ ní rí wọn mọ́ because irú ọmọ yẹn ẹ̀mọ́ tí ó dà lọ́la ọmọ yẹn lè di sínétọ̀ ó lè dádájọ́ ó lè di lọ́ọ̀yà kò sí tí ọmọ yẹn ó lè di gọ́vnà tó bá dọjọ́ ọ̀la èní lẹ rí kí ló tẹ̀ ń ṣọ̀la yára àdá ẹ̀ ń fọwọ́ kádà mú ọ̀la yín mi ò tí ì dé fún Alhaji Wasiu Ayinde mo tún padà bọ̀ wá but gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń lo music yẹn ẹ lọ ronú ara yín kò jẹ́ kẹ́ bá wọn lo music yẹn ó yẹ kẹ́ panu pọ̀ gbogbo ẹ̀yin ìjẹ́ obìnrin alálùbáríkà ó yẹ kẹ́ panu pọ̀ kẹ́ bá Alhaji Wasiu Ayinde wí kì í ṣe kẹ́ bọ́ sórí kẹ́yìn náà bọ́ sórí TikTok kẹ́yìn náà máa rèdí kiri tó bá lóyún kóyún encourage àwọn ọkùnrin Alhaji Wasiu Ayinde ṣé orí ẹ̀yin obìnrin ò pé ni ẹ má bínú pẹ̀lú statement yẹn o má dẹ̀ bú mi ní comment section tó bá bú mi comment section má gbé ẹ ṣépè tó bá bú mi má ṣépè fún ẹ má bú mi ẹ̀yin obìnrin ẹ ló làákàyè ṣé ẹ̀yin mọ̀ pé Alhaji Wasiu Ayinde encourage àwọn ọkùnrin ni láti fi ká máa gbóyún lọ́wọ́ yín tẹ́ bá ti gbóyún wá fún wa ọkùnrin máa ń consider obìnrin náà mo bọ́ ọmọ ẹ̀ sún lóòótọ́ má jẹ́ kí n bà nínú jẹ́ ṣé ẹ̀ mọ̀ orí ìdíyà tó ń bẹ láti ibi pé kọkùnrin fún obìnrin lóyún kó má gbà ní kó lóun kọ́ lòun ni níjọ́ gbogbo bóbìnrin bá ṣe ń rí ìnira yẹn tó nínú oyún yóò mọ gbọ́kùnrin yẹn ṣépè ní tó bá tún dijọ́ ọ̀kúnlẹ̀ tí ò rẹ́ẹ̀dì kankan ṣe pẹ̀lẹ́ yóò mọ gbọ́kùnrin yẹn ṣépè ní ẹ̀yin ọkùnrin orí yóò pé ẹ̀yin obìnrin náà tún wá ṣe làákàyè ẹ̀yin náà wá lọ jó sí mísíkì òfò tó bá lóyún kóyún ẹ mọ̀ pé wọ́n encourage wa pé níjọ́ tẹ́ ẹ bá ti gbóyún wá ká má gbà lọ́wọ́ yìí ni níjọ́ tí wọ́n girlfriend bá ti lè lóyún kí má gbà wọ́n woman friend lóyún kí má gbà kíkí dúndò pé Alhaji ti kọrin pé tó bá ti lóyún kóyún wà dáàtọ́ àbí olórí burúkú ọkùnrin tó gbé okó kókó sì dì tó lọ tìbọ̀ di ọmọ lọ́mọ kò mọ̀ pé tó bá gbóyún kóyún wá fóun kò mọ̀ pé yẹ kó ń gbà ni ẹ̀yin obìnrin náà wá ń lo music yẹn ẹ wá ń lo inú yín wá ń dùn ẹ wá fi ń jó ẹ wá fi ń cash cruise ojú ò tì yín tó yẹ kẹ́ dáwọ́ bojú obìnrin ẹgbẹ́ yín sunkún jáde ọmọ ẹ sunkún jáde pẹ̀lú ìbànújẹ́ ká mo lóyún fún ẹ ò dẹ̀ gbà kò ní kẹ́ ẹ fẹ́ wọn mọ́ ó ní kẹ́ ẹ take responsibility lórí àwọn ọmọ ni ṣé ẹ rántí obìnrin òṣèré yẹn Wùnmí àbí kí ló kọ létí yẹn obìnrin òṣèré ṣé bí wọn náà ṣe ń sunkún títí bí Alhaji Wasiu Ayinde take responsibility lórí ọmọ nígbà tó obìnrin yẹn ní problem tó níṣòro tó wà nínú wàhálà bóbi yẹn náà ṣe sunkún títí bí Alhaji Wasiu Ayinde gbọmọ nìyẹn o tí bàbá yẹn kárí dìbò rí gbogbo àwọn ọmọ ìlú rẹ̀ ń jọ máa nìyí gbogbo àwọn ọmọ yẹn fi yín proud ẹ̀yin ò fa àwọn ọmọ yín proud ẹ̀yin àwọn ògo ọ̀la yín àwọn ọjọ́ alẹ́ yín ẹ̀ fi wọ́n tààrà Alhaji Wasiu Ayinde ẹ̀ jẹ̀yà rẹ̀ àfi tí ò bá sọ ọlọ́mọ mọ́lókù gbogbo ẹ̀yin obìnrin ẹ jọ̀ọ́ mú fọlọ́run bẹ̀ ẹ má lo bíìtì yẹn mọ́ ìdójútì ńlá ló jẹ́ fẹ́yìn obìnrin láti máa lo bíìtì yẹn ẹ̀yin encourage àwọn ọkùnrin láti máa ṣe tí ò jẹ́ ká ṣe ni láti máa bá yín sùn láti pé kẹ́ ẹ sọ fún wa pé lóyún ká sọ fún yín pé kò sí nǹkan tó jọ encourage burúkú ni o kò tọ́ sẹ́yìn obìnrin láti máa lo music yẹn kò síjọ́ tí bá rẹ́yìn obìnrin tẹ́ bá lò inú mi ò kí ń dùn sí yín obìnrin tí ò bá wà responsible náà ló máa lo bíìtì yẹn obìnrin kan tó bá wà responsible ní lo bíìtì yẹn láyé kò ní lò bá lóyún kóyún tó bá lóyún kóyún wà dáàtọ́ ìdùnnú yín ni kẹ́wọ́n
nítorí ṣe débẹ̀ nìkan mi máa ń sọ fẹ́ yín obìnrin pípílẹ̀ kí máa ń ṣe làákà ìbá nítorí débẹ̀ nìkan tẹ́ fi ṣe yẹn lé ní ó lè ṣe ọ̀run tó bá dọ̀la ọkùnrin tó ń rò pé love yẹn tó ń tàn ẹ jẹ tó ń fún ẹ lówó tó fi mọ́tò gbé ẹ kiri yẹn tó ń ra súyà fún ẹ tó ń ra ice cream fún ẹ tó ń ṣe námànàmà fún ẹ yẹn ó lè kó bóyá Ọlọ́run ti ṣe tiẹ̀ ó lè padà lóyún fún tán kó dẹ̀ dìnnà yẹn tọ́lọ́ bá tó wá fẹ́ mú ìyá ẹ̀ pé kó yẹn o ti ń wá tipẹ́ tọ́lọ́ wá padà wá fún ẹ ní oyún yẹn tí wọ́n ẹni ẹ bá sọ pé òun ò gba oyún yẹn ṣó fẹ́ ní kó lọ ṣẹ́ ni ṣó obìnrin yẹn máa ṣẹ́ ṣí obìnrin tó ń wò mí ṣó máa ṣẹ́ oyún bẹ́ẹ̀ ṣó mọ̀ pé tó bá wá ṣẹ́ oyún yẹn ìwọ náà ti lóyún kóyún àfikún wọn náà dàtọ̀ ẹja lo sense gbogbo níta bá fẹ́ jó sí mídíà ẹja lo sense ìdójútì ńlá ló jẹ́ fẹ́yìn obìnrin láti máa lo bíìtì yẹn láti máa fi ṣàkọfí bùgá lórí TikTok mi ní sọ̀rọ̀ jù lórí ọ̀rọ̀ yìí tí n bá ní bó ṣe ń bà mí nínú jẹ́ tó ní kí n fi sọ ọ̀rọ̀ agbùn gan Alhaji Wasiu Ayinde gbogbo bí tẹ́ ẹ̀kú sẹ́jẹ́ lọ tún lẹ̀ sí ẹ̀yin náà nílé ní ẹ̀yin náà ká máa gbóyún kiri wá fún yín kẹ́ máa dìnnà àwọn ọmọ ọlọ́mọ ọjọ́ alẹ́ yín ẹ̀sìn ọjọ́ alẹ́ òun lè kọ́ lẹ́tà sí orúkọ tèmi ò yí padà Alhaji Adéyẹmí Ọláyíwọlá ajíṣàfi Oríyọmí Àlàbí ọlọ́fà ọlọ́àdúrà ọlálọ́mí ni mí ọmọ Abáṣujọkọ ìjà kadì lówó ọ̀fà ẹ̀yà àwọn ọkùnrin ẹja wà responsible sáwọn obìnrin wa salamu alaykum wa rahmatulahi wa barakatuh.